tó bá jẹ́ pé àwọn àfáà ilẹ̀ Yorùbá wọ̀nyí, àwọn àfáà wọ̀nyí tó bá yẹ kí wọ́n mọ̀ pé bá ṣe rí rèé, wọ́n bá yẹ kí wọ́n mọ̀ pé bí nǹkan á ṣe padà wá dànù, àwọn ọmọ tí wọ́n ń kọ́ ní kíú tó wá ń tàn ní gíǹsì wọn yìí ńgbà náà bóyá wọn bá má ti kọ́ wọn tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan dẹ̀ mọ́ bó ṣe ń ṣe á prepare sílẹ̀ ni. Ọlọ́run lè prepare èèyàn sílẹ̀ for 20 years, after 20 years láìṣe wá máa lò ẹ́ fún nǹkan tó fẹ́ lò ẹ́ fún. Bọ́lọ̀ ṣe ń ṣe sára ni báwọn àfáà fúnra wọn ṣe ń tú àṣírí síta ń sìn. Ṣe bí ms bàbá àwọn èèyàn ti ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ̀nyí kó tó di pé ms bàbá gan bọ́ sórí ayélujára, kó tó di pé ms bàbá gan, lórí mo gbọ́ ms bàbá ń sọ yíẹ̀ tó wá sí abroad, kò tí pẹ́ tó dé náà, ó wá bá wa ń lo òyìnbó yìí 2015 kọ́ ló lóun dé. Àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọ̀nyí kó tó di pé ms bàbá gan dé. Ọlọ́run wá fún ms bàbá ní ìgboyà torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti mọ̀ ń tọ̀wọ̀n àti jáde wá sọ ẹ̀rù ń bà wọ́n torí wọ́n mọ inú ẹ̀sìn táwọn wà pé inú ẹgbẹ́ òkùnkùn làwọn wà. But ìgbà tí Ọlọ́run wá fi ìgboyà sí ms bàbá tó wá jáde ń sìn, bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀yìn, Ọlọ́run ti prepare ms bàbá tipẹ́tipẹ́. Ọlọ́run ti prepare bọ̀bọ́ yẹn tipẹ́tipẹ́. Ọlọ́run ṣe wá ń lò ó sí ni fún nǹkan tó fẹ́ lò ó fún. Àwọn alálẹ̀ ẹ̀ṣẹ̀ wá ń lò ó fún nǹkan tó fẹ́ lò ó fún ni. Òun ló wá fi ń la àwọn èèyàn lójú táwọn èèyàn náà wá fi ní confidence tẹ wá fi ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ gbọ́rọ̀ tí àfáà ẹ̀ fẹ́ sọ ń sìn. Màá play fọ́nrán yìí kẹjẹ́ ká wò. Ẹgbọ́n nǹkan tí àfáà ẹ̀ sọ lẹ́nu. Àwọn àfáà tó ń sòótọ́ ọ̀rọ̀ líle tó ń jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n wọ́n bára wọn nínú ẹ̀sìn yẹn pẹ̀lú mistake ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ń ṣàtúnṣe. Ibẹ̀ náà la dẹ̀ ṣe máa rẹ́yìn kan tẹ ẹ̀ nífẹ̀ẹ́ sòótọ́ ọ̀rọ̀. Ẹ mú òun tó ẹ̀ nífẹ̀ẹ́ sọ. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ jẹ́ ká wò ná. Síbẹ̀ ti dálẹ̀ tán nísìn agbára yín ò ká mọ́. Ìgbà tágbára yín ò wá ká mọ́ nísìn, ẹ̀pọ̀ wà bóró fi mọ́, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Aláwọn tó mú òótọ́ wọ́n mọ̀ wípé orí burúkú ìní àwọn Àlàgósì àti gbogbo wọn yẹn ń ṣe. Orí burúkú ní tí ò yẹ kẹ́ mọ́ tọ́bọ̀ àti rọ́pọ̀jù ti ń pera rà àti Jamiu Adégúnwà, orí burúkú ti bá gbogbo wọn. Orí burúkú ti bá ẹ̀yin náà gbọ́n tí bàbá yín sọ. Gbogbo ẹ̀yin tẹ́ dá fìtínà kalẹ̀ fún one ẹ̀sìn Islam. Ẹ̀yin nù Ọlọ́run. Anabi sallallahu alaihi wasallam, Anabi ní alfitinatu nahimun la'ana Allahu man ayqasa. Fìtínà sùn jẹ́jẹ́jẹ́jẹ́, ìbínú Ọlọ́run kó máa bẹ ni ó bá jí. Ẹ ti dá wàhálà alẹ́ fún one ẹ̀sìn Islam nísìn. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bí ànàbí àwàdà nísìn, ẹ wo tẹ́ fi dá wọn mọ́lẹ̀ nísìn. Ọlọ́run sì mú gbogbo yín tẹ́ sórí ibú ìkalẹ̀ tẹ́ dá wàhálà alẹ́ sí alọ́run ní Islam. Àmọ́ yẹn ń kàwé ojú tiẹ̀ náà ti là. Nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo wá sí orí ibú tẹ́ ń ṣe níjọ́ kìíní àná, ẹ mọ̀ pé wàhálà tẹ́ fi dálẹ̀ rẹ̀. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ má jẹ́ǹjẹ́ Christianity, ẹ má bá wọn sọdún kíní kan ní ẹdún ẹbọ ní kèfèrí ní. Ẹ ń sọ́ngbà náà ń dó ọmọ yín lẹ́nu, ẹ dá fìtínà kalẹ̀ tán ní ìsìn ipa yín ọ̀ka mọ́. Ẹ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ, ẹ lálí wọn, ẹ ṣe wá ẹsẹ̀ yìn, gbogbo ẹ̀ tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán ní ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ olórí ibú wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín ní ìsìn torí ẹ ti dá wàhálà lẹ̀ kalẹ̀. Kò wá sí àfáà tó fẹ́ ṣe wá sí ní ìsìn àti kọ́ bẹ̀rẹ̀ sí ní jókòó kọ́kọ́kọ́ ronú kó wo tí ó sọ náà. Torí inú òdodo ọ̀rọ̀ tó sọ wọn ó tún tú ìṣẹ̀ ẹ̀sìn mọ́ lọ́wọ́. Àwọn ẹni Ọlọ́run sì wí bàbá wa Lágége sọ́njọ́ yìí lánàá ṣé é gbé àdìtì lérí àdìkúrán ni ṣé é gbé àdìtì lérí àdìkúrán ni. Ẹ̀yin náà lórí ibú yín náà lẹ sọ ẹ tí ò bá gé ẹ sọ gbogbo ṣòkòtò yín di kọ́tà tán ẹ sọ gbogbo yín ṣòkòtò di kọ́tà sẹ́yìn wà lẹ́sìn ni sẹ́yìn ni ó jẹ wà lìjẹ́ náà. Ẹlẹ́ni tí ọ̀wọ́ ń gbà náà yóò wọ ẹni tí ò gé ṣòkòtò lẹ́sẹ̀ yóò wọ náà. Olórí ibú yín náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ gbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ̀ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ ń bá tẹ̀rí ba yín tì yóò wọ náà gbogbo ẹ̀ yóò wọ náà ni bá báyé lọ́dàlìjẹ́ náà ni àbí lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátífíkẹ́tì náà ni. Ẹ jẹ́ àmọ́ wá gbé ìgbéraga wọ̀ kémi ọ̀rẹ́ mọ tó tí wọ́n bí lójú mi kọ́ wá máa náwó sí mi kọ́ máa kí mi. Ẹ gbá pẹ̀lẹ́ àtàṣà ẹ gbé gbogbo ẹ sọ́dà lórí ẹ̀sìn orí ibú yín tẹ́yìn lọ́gbọ́n àti òrí bẹ́ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn Christianity wọ́n máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n máa gbàwẹ̀ wọ́n máa gbàwẹ̀ Islam kò sí kan tí ó sì rà àfa àti orí sàwọn àlékún àwọn afọ wọ́n máa pọ́n wálé olórí ibú yín nìsín ẹ sì wá sí orí ibú kalẹ̀ tẹ́ nìsín ẹ̀ tí wọ́n pọ́n wálé mọ́.
wàlá tasubu ladina yad'una ma Allah bi àbí nǹkan lọ́lọ́run wí kẹ́kẹ́ tiẹ̀ kéwọn gẹ́ ò tiẹ̀ fẹ́ wù yẹn kíkẹ́ mọ́. Al-Qur'an lọ sọ ní wàlá tasubu ladina la yad'una min dunillahi àbí nǹkan fayasubu lọ adúwán bìgẹ́lì ẹlẹ́mì àbí nǹkan ló wí ó ní ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn ọmọ bá wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní mọ̀ nípa rẹ̀ ní tí wọn ò ní mọ̀ nípa rẹ̀ dandan ká máa píríṣẹ̀ ẹ wo bí tá a báyé dé nìsín á ní òòṣà ní Allah àbí wọn ló òòṣà làlá wọn sì ń gbó òòṣà wa sójú òtì ní bínú yín ọba bàjẹ́ inú tàwa ń bàjẹ́ ẹ wo iye ìbújẹ́ táàgì Ọlọ́run nísìn ìkan bẹ́ẹ̀ nínú ayé nísìn ms bàbá nísìn tẹ́ bá dá kọ̀rọ̀ nísìn sallallahu alaihi wasallam náà lò fún un ẹ bẹ̀rẹ̀ kínní gbà náà bígbà tó jẹ́ pé ntẹ́ ń ṣe dá gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀run gbà náà ẹgbẹ́ tó dá lẹ́ sọ. bẹ́ẹ̀ bá jẹun ẹ má nàró jẹun bẹ́ẹ̀ bá kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ṣù ẹ má ṣe kínní kan gbogbo ẹ̀ kẹ́kẹ́ gbà náà ni sí kẹ̀sìn jàgídíjàgà wà ní Islam ẹ sì jàgídíjàgà kí Islam náà. ẹ wo torí yín ọba burú ní ìsìn tí ṣèrò ní ọbẹ yín náà pẹ̀lẹ́sìn ni tẹ́ ẹ gbé dání. Ànábì fọmọ lọ́mọ ọdún mẹ́fà ànábì bá jábàlẹ̀ rẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn ó ṣe kinní kan gbogbo ọ̀nà dàda tẹ́ ń sọ ṣé ẹ̀ mà pé bànújẹ́ ni nígbà tẹ́ ń sí wáàsí tẹ́ ń sí ń gbà náà àwọn bàbá ẹ̀dẹ́ kékeré gíní ẹ yọ àwọn nǹkan ikú ń bẹ ẹ má sọ jáde mọ́ àdìtì náà ní ìgbọ̀jẹ́ pé Kùránì sọ̀rọ̀ lọ́mọ. olórí ibu yín náà lẹ́gbẹ́ ẹ má ṣe mọ̀ lórí bídíà ni àdàdàlà ni ẹ wọ̀ náà ni kọ́kọ́rọ́ náà tí bàbá rẹ̀ ló kọ́kọ́rọ́ náà lọ ni. ẹ dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ojú tí wàá ẹrú bá wa ìtẹ̀rù tí wọ́n íńtánẹ́ẹ̀tì ká bá sọ̀rọ̀ mọ́ ní ìsìn gbogbo tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ tí wọ́n máa bí ẹ kàn máa wò kí ẹ máa wọlé ni. ebojú tí ẹ tinú ẹ bá torí ẹ bá pé tí làkà yìí bá pé fún bàbá wa àfa wa àlìfà àgbà ńlọrin interview tí wọ́n jọ grant ara wọn tí wọ́n jọ ṣe ń jò ní tí wọ́n lọ fún ìbéèrè àti ìdáhùn àbí kíná sí káàkiri gbogbo tí wọ́n bí àfa ńlẹ́rẹ̀ inú yín ó bàjẹ́ ni sẹ́nu yín ó bàjẹ́ ni bá àfa yẹn ṣe lọ kò sí tó burú ń bẹ̀ èèyàn lè lọ kílẹ̀ tó bá jẹ́ wáyé ọba ebi tó bá dá wàhálà alẹ́ tàbí tí kálukú ọmọ ẹja sí ni ẹja lọ yanjú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ní ẹ̀sìn ó di tùjú èmi àti ẹ wò béèrè tẹ́ ń gbé wá. ẹbẹ̀ sì jẹ́ báwọ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ tán ní ẹ̀sìn ẹ̀sìn ẹ̀dẹ̀ olórí ibú yín náà lẹ́sọ̀ ń gbà náà kò séwé kò ségbò ẹ má jáwé ẹ ń bá ti jáwé aráàmù ni yọ wọ náà ni ẹ sáà ń já tíkẹ́ẹ̀tì náà lẹ́yìn ẹ̀fọ́ ìlọ́wọ́ ẹ ń bá ti jáwé ẹ ń bá wọ ẹsẹ̀ ẹ ń bá ti ẹ má wọ ẹsẹ̀ ẹ má segin náà ẹ má gàgún mu. The worst part of it ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam ẹbí ò ní dákọ̀ ọ̀lú gan láwọn tàwọn ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam yìí ibẹ̀ náà ni àdánwò orí ibú ti ń bí ọmọ ìbíkú bí orí ibú tẹ̀ ń bí káàkiri gbogbo bàbá yín ní àti pèké bèrè tẹ́ pé wọ́n wọ náà ẹni ẹ má yà fọ́tò ẹ má ṣe kinní kan ẹ ti dá gbogbo kí ni problem orí ibú tẹ́ gbé gan tẹ́ gbẹ́sìn gangan ní ẹ̀sìn náà èyí náà lẹ́mọ̀ kí ẹ má yà fọ́tò ẹ má yàwòrán ẹ má yà fọ́tò ẹ má yàwòrán olórí ibú sì ń bọ́ sójú screen ẹ ti wáàsì lójoojúmọ́ wáàsì tẹ́ ń ṣe ojú screen tẹ́ bọ́ sí picture kan gbogbo wá fáwọn ni kéèyàn kan wà kọ́kọ́ sáà máa kírètì wàhálà báyìí àdìtì náà ni sẹ́fẹ́ gbádìtì lérí Kùránì ẹ ti dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ọ̀tán ipa ẹnì kọ̀ọ̀kan mọ́. Ànábì sọ ọ́ ní badal Islam goriban fasayakunu goriban kama bada'akum. èmi ọmọ ẹ̀sìn o ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sàjòjì rẹ̀ sí ọ̀tí wá ṣẹlẹ̀ báyìí ṣé ẹ fẹ́ sọ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. láyé ìjọun àtúníṣẹ̀ṣe àti Christianity àti mùsùlùmí kálukú wọn jọ ń gbé papọ̀ wọn jọ ń lọ wọn jọ ń bọ̀ ọjà kan náà lànà omi kan náà lámú títí dì sí sẹ́wà kírètì ayé Islam lọ́tọ̀ ni àlejò gbé mọ́ni gbogbo wá sí ẹsẹ̀ ń gbà náà ẹ má jẹ mọ́ ẹ má sàlámà sí ẹ̀hún ẹ má kẹ́hún ẹlòmíì òsì sàlámù àlékún fún àlékà Islam lẹ́tùn wí fún orí ní ti burú ìyẹn tó fọ́ kálàáfíà fọ́ kí ló mọ ọmọ lè dá àlàáfíà fún wọn náà sọ ń fa burú fún un gbogbo ọmọ tẹ wá kọ́ kí ó kalẹ̀ ẹ̀kọ́ ní dẹ̀dẹ̀ kalẹ̀ tẹ́ ní ìsìn ipa yín ọ̀ka mọ́ ẹ̀yin náà lẹ jáde ń jọ́kìn ní àná ẹ má jókòó sí sáwíyà ní mọ́sálásí mọ́ ẹ ń bá jókòó tí wọ́n bá papọ̀ tẹ́ ń sàṣkáàrù láìláìláìláì tẹ̀sí ẹ̀ wọ̀ náà níbo lẹ gbé rí kinní kan olórí ibu yín náà ẹ sọ̀sọ̀sọ̀ débi pé ẹni kí ni ẹ pe àṣàlátù ìtẹ́sẹ̀ ẹ̀mí ò jẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan bá tiẹ̀ ti dorí mi rú sọ̀látù lè fàtì ẹ ń bá ṣe yọ wọ̀ náà kinní kankan sáà náà bí ṣerú ẹ sẹ́ni bó yín ti burú
gbogbo ẹ sáà gbogbo ẹ dá gbogbo ẹ dá wà láti tẹ́lẹ̀ sí ni ẹ dá lẹ́tàn nísìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba nàìjíríà gbogbo everywhere ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba nàìjíríà jẹ ń bọ́ wá láfojú sí àwọn islam ní ìsìn àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìsìn kálukú ọmọ wòrán dáadáa láàrin àwọn mùsùlùmí síra wa ní ìsìn ọ̀tá ní kálukú tó ń bára wọn sí látara ẹ̀sìn ẹ̀sà dá gbogbo ilẹ̀ ẹ̀dá àwọn bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adídì tẹ̀ ń ká yìí ẹni sùúrù ẹ má fi bá ilé wa ń lo ègé sùn nísìn kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà kìrìsìtẹ́nì nísìn tó fẹ́ sọ̀rọ̀ against Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ against Islam nínú òṣìṣẹ́ nísìn adídì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kẹ́ tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi báàkì ẹni olórí ibi yóò sì ẹ̀yà ju kalẹ̀ nílé dìfẹ́ǹdì ẹ̀ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo yín wá gbogbo àwọn alùsùn nígbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá máa bá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ nísìn èyí fọlọ́n sọ ní tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní táàkiri lábùjá o ọwọ́ kóòdì la àbújá ó ṣe dúró lù rẹ kọ́ máa tàgùn bóyá ọjọ́ ta ọlọ́ọ̀ gbáhùn lórí ní àbújá òun gbáhùn lọ́sẹ̀ gbáhùn gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọ ná ẹ̀ ń jáwé wọ ná ẹ̀ ń ṣe kíní kan wọ ná ẹ̀ má sóògùn mọ́ ẹ̀ má ṣe kíní kan mọ́ ẹ̀ má sóògùn mọ́ ẹ̀ má ṣe wá mọ́ gbogbo ẹ̀ lẹ́ pariwo ń gbà náà ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ̀ ń bá gúnṣẹ́ ẹ̀ ń bá ṣe kíní kan wọ ná olórí ibi ẹ̀ ṣe ń lọ Saudi Arabia ẹ̀ lọ́ọ̀rọ̀ tiẹ̀ wá ìwà àtàfà Nàìjíríà ẹ̀ lọ ròyìn wá bẹ̀jẹ̀ ti pò kàmá ẹ̀ wà àtàfà ẹ̀ ra aṣọ abatu Sudan wa ẹ̀ wà àtàfà títù zatun ẹ̀ ra wa ẹ̀ wà àtàfà mustasif ẹ̀ kọ wa ẹ̀ wà àtàfà gbogbo tọ̀dọ̀ wà láàrin òní wúlú mọ́ ẹ̀sà ẹ̀ka Islam fi Nàìjíríà ó ti wá dínà dáná dẹ́kálukú kan ṣe tó wù ní ẹnu ìkòsísọ̀ kan mọ́ láàrin àwọn àfa kí ló dé níbo gan la lọ lórílẹ̀-èdè Nàìjíríà Al-Qur'an ti sọ ní làkúndín nìkún wà kálukú ọmọ ṣe tiẹ̀ kọ̀ sí tó ní kọ́nìkan lọ ẹ̀tùwájú wọn máa tẹnu bá Islam wọn máa bú àwọn máa sọ̀rọ̀ sí àníṣe àtẹ̀lé ti kọjá nìkan mo lọ jẹ́jẹ́jẹ́ ní ẹ̀fọ́ mi wá ọ̀rọ̀ alẹ́ àlọ́jọ́ bá mi ló jẹ́ ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa ohun tọrọ lẹ gbọ́ lẹ́nu àfáà yẹn ṣe gbọ́ bó ṣe ń fọ bó ṣe fọná sójú tó ṣe ń sòun tọrọ tó ń ju ọ̀rọ̀ sí àwọn àfáà àwọn bàbá wọn nínú ẹ̀sìn ẹ wo bó ṣe ń ju ọ̀rọ̀ sí ẹ wo bó ṣe ń ju ọ̀rọ̀ tó wọ́n mọ̀ tó tó wà ń bẹ̀ wọ́n mọ̀ ń tọrọ wọ́n mọ̀ pé ń tọrọ ni kò sí ọ̀nà kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ gbé gbà ìwọ tó pera ẹ ní ọmọ Mali ọmọ Sudan tí ẹ wá fẹ́ máa da ilẹ̀ Yorùbá rú Ọlọ́run nígbà fún ẹ ìkan sọ pé Senegal àwọn ti wá ṣáà alájà káwó láti lọ́rọ̀ pé òun pè tẹ bá lọ ń wo gbogbo wọn ní kọ̀ọ̀kan àwọn tó ń lìdí ẹ̀sìn wọ̀nyí ẹ rí i pé wọ́n ń ṣọmọ Yorùbá gan ẹ lọ wò wọ́n bẹ́ẹ̀ ṣe máa fúnra ara yín máa tó àṣẹ ara yín síta ní tẹ́ wàá máa fẹnu ara yín sọ bí tẹ́ ẹ ti wá kò sẹ́ni tó tẹ Làbíbù lọ́rùn ń sì kó wá máa sọ bí tó ti wá báyìí fọ́ọ̀sì òun ló sọ ọ́ alájà káwó láti kò sẹ́ni tó tẹ̀ lọ́rùn òun ló fẹnu ara ẹ̀ tú kébí ìbá ní ìran bàbá ńlá wọn ti wá àwọn ọmọ Yorùbá dẹ̀ làwa ní bísínẹ́sì pẹ̀lú pé kàn jára wọn tẹ bá ń wo àwọn tó ń sùn tọ̀rọ̀ lára wọn ẹ lọ máa wò wọn ẹ rí i pé àwọn ojúlówó ọmọ Yorùbá ni tí wọ́n bára wọn nínú ẹ̀sìn yẹn òun lẹ ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ń padà ń sìn tó ń fẹ̀sìn sílẹ̀ ẹ rí i pé ọmọ Yorùbá ni wọ́n àṣírí àwọn olórí ibú ọmọ Yorùbá kan tí wọ́n ìwà ń bẹ̀ tí wọ́n ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbọ́ràn pé ẹ̀sìn kì í ṣẹ̀sìn yín ẹ̀sìn wàá máa ṣẹ̀sìn ṣé Ọlọ́run tó dá wa ó wá wíkẹ́ẹ̀dì tó yẹn ni ká máa para wa Ọlọ́run ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run tó dá mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀dẹ̀ wà nù Kùránì ms bá bá sọ̀rọ̀ kan agbẹ́sìn agbé àlùkùránì síta tó bá sọ̀rọ̀ kan tó bá agbé àlùkùránì àfi báàkì ẹ̀ ẹ̀ẹ́dì wá máa ẹ̀ẹ́ni wọn ò tú dáadáa kí ni sẹ́yìn ló dì síbẹ̀ tẹ́ fẹ́ máa tú ẹ̀yin tẹ́ ẹni wọn ò tú nǹkan dáadáa ṣé ẹ̀yin lẹ dì síbẹ̀ ẹ̀yin ló dì síbẹ̀ tẹ́ fẹ́ tú àwọn tó mọ̀ jù yín lọ ẹ wò wàlẹ̀ kí náà ń porúkọ ètò láyé wisdom ọ̀gbẹ́ni yẹn ti pọ̀ jù mo respect brother yẹn mo respect ẹ̀gbọ́n yẹn àwọn yẹn kéwù yẹn gidi ni ọ̀nà tẹ́ bá fẹ́ gbé gbà ẹ̀ lè mú even though alagbola àbí kí náà ti ń pè alawife very small girl I think she's just 30 years ọmọ kékeré ni now bí ẹjọ́ ẹgbẹ́ last born mi nílé ni ẹ wo wisdom tó lọ́run fún gẹ̀yìn lady yẹn my dear sister ẹ wo wisdom tó lọ́run fún look at the wisdom kò kéwò ọmọ kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n ó lọ study ẹ lè bá a fà á wìn nìyí ẹ fi aláwa ẹ̀fúnlẹ̀ fún Làbíbù Lágbàjì ẹ fi òun nìkan lẹ̀
ms bàbá ti pọ̀ jù fún Làbíbù Lágbàjá, ó pọ̀ jù, ẹ má fi wọ́n wéra wọn bóyá kò ní fẹ̀yìn ẹ̀jọ́ lẹ̀. ẹ̀yin fúnra ara lẹ́ ń tún àṣírí ara yín síta, kò sí pé bóyá èèyàn ń sọ̀rọ̀ ẹ̀sìn kínní kan ẹ̀ wá máa attack kẹ́mẹ̀s bàbá wa bá ẹ kó bọ́ síta kẹ́ lọ fi nǹkan ra lára. ẹ wo ọmọ tí wọ́n padà nù ní country wo ni mo pè é, ó lọ ṣe debate, after debate tó lọ ni wọ́n lọ pa. kò sí nǹkan tẹ́ ẹ lè dánwò, kò sí nǹkan tẹ́ ẹ lè dánwò. meanwhile ms bàbá ń ṣiṣẹ́ alẹ́ ló ń ráyè, tó bá dé níbi iṣẹ́ ló ń ráyè bọ́ sórí afẹ́fẹ́. ìgbà wo ló wá fẹ́ ní time wá bá ẹ níbi tẹ́ ẹ ní kó wá? ẹ wá sórí ayélujára kí gbogbo wa rí yín. èwo ni pé kí wọ́n máa bá yín ní kọ̀kọ̀? orí ayélujára lẹ́mẹ̀sì bàbá ti ń ṣe tiẹ̀, kò síbi kan tó lọ ṣe one-on-one debate pẹ̀lú anybody. tẹ́ bá mọ̀ pé òun tọ́ lẹ̀ ń sọ. ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá àfáà yẹn sọ, bírọ́dà yẹn tó sọ ń sìn, àṣírí yín ti tú, kò síbi tẹ́ fẹ́ gbé gbà. ẹ̀yin gan fúnra ara yín láàrin ara yín lẹ́yìn àfa, ṣé ẹ̀ máa takora yín sìn? ṣé ẹ̀ máa bára yín jà? lẹ́yìn fúnra ara yín láàrin ara yín, ṣé ẹ̀ máa bára yín jà? ẹ̀ máa bára yín, ẹ máa wò pé gbogbo nǹkan tẹ́ ń dì, ibi tẹ́ ti ń jẹ, àṣírí ti tú. ẹ wo ẹ̀yin ènìyàn wa, ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o, afẹ́fẹ́ báyìí náà la bá lọ. àwa ò nígbà ọ̀kẹ́ balẹ̀ wa jẹ́ o, àwa ojúlówó ọmọ Yorùbá ẹ̀ lè balẹ̀ wa jẹ́ o, bó ṣe rí nìyẹn o. wọ́n ní Allah kì í ṣe Ọlọ́run, èrè lásán ni. paracetamol 10 naira ó ti pọ̀jù fún Allah, paracetamol 5 naira